Ilé tẹ̀ ń wò ní ojú ìwòran yìí ni ilé ibi tán ní àwọn arákùnrin tán ní wọ́n pa èèyàn yẹn ní àdúgbò Ọ̀pẹ́yẹmí ní ẹ̀yìn Wema bíbáyìí ni wọ́n ń gbé. Ibẹ̀ ni ibi báyìí náà ni wọ́n ń gbé tí àwọn tó jẹ́ youth ládùúgbò tán ti wá fi ìbínú dàbẹ̀rú torí bí ẹni yẹn ṣe jẹ́ ládùúgbò sí wọn. Wọ́n ní kété tí wọ́n ṣe tán àwọn ẹrù wọn lẹ̀ ń wò nílẹ̀ yìí. Wọ́n ní kété tí wọ́n ṣe tán tí wọ́n pa èèyàn tán ni wọ́n sá lọ sí ilé tẹ̀ ń wò yìí ni wọ́n ní ẹnìkan kò gbé bẹ́ẹ̀ láti bí ọdún méjì sẹ́yìn tó sì jẹ́ pé wọ́n kàn wá síbẹ̀ lọ́sàn-án òru kan tó ń gbé bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn chairman ṣe sọ, wọ́n ní pé wọn kì í yọjú sí meeting ìyẹn tó jẹ́ landlord meeting tó máa ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ibẹ̀ lélẹ̀ wọ́n ní ara àwọn tó ti lò bẹ̀ náà ni wọ́n ti lò bẹ̀ fún ilé ẹ̀kọ́ rí. Ìbẹ̀rẹ̀ ń wò yìí. Ibi báyìí ni wọ́n pè ní school. Yàrá bíbáyìí ni arákùnrin yẹn ń gbé. Àwọn ẹrù ẹ̀ àwọn àti àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn ẹrù ẹ̀, ATM ẹ̀, aago pẹ̀lú àwọn nǹkan tó ń lò ló wà nínú bíbáyìí pẹ̀lú fóònù ẹ̀. Òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀ náà ni wọ́n jọ ń gbé bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ jọ ń ṣe, tó ń jọ ń ta tẹ́tẹ́, tó ń ṣe oríṣiríṣi nǹkan níbẹ̀, tó ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tí ò tọ́ níbẹ̀. Yàrá ẹlẹ́rìí yẹn táwọn boys ìyẹn àwọn youth àdúgbò tó ti wá fi ìbínú bàjẹ́ nítorí nǹkan tó ṣe pẹ̀lú bó ṣe ṣekú pa Alhaji tó jẹ́ chief imam fún wọn ní Ọ̀pẹ́yẹmí Ayédè ní ẹ̀yìn Wema bíbáyìí.